àwọn ará Ìlọrin wọ́n mọ̀ tí ń sá kò nílùú ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé èyí tí wàá kọjá bẹ́ẹ̀ o ẹ wo fọ́nrán tí mo mú wá sí etí ìgbọ̀yìn ẹ wá lọ wo ohun tó ń lọ nílùú Ìlọrin o àbájọ àwọn bàbá wa ní ìfura lògùn àgbà bónílé òfura ó lè ní òkò ẹ wá lọ gbọ́ bí fọ́nrán yìí ṣe lọ ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ n gbà yín lákòókò. Òkè Ọdẹ lèmi wà báyìí ẹ bá rí gáràjì Òkèrè làwà yìí gáràjì Òkèrè làwà yìí àwọn mọ́tò tó wà ń gáràjì yìí wọ́n fẹ́ wá kó wá sí gbogbo wọn ti lọ sí ọ̀nà Sàgbẹ̀ wọ́n fẹ́ lọ kó àwọn yẹn láti Sàgbẹ̀ wá àwọn tó ń sá lọ tí wọ́n ń kẹ́rù so tẹ bá rí mi sìn gáràjì Sàgbẹ̀ Òkè Ọdẹ mo wà yìí sìn so gbogbo àwọn mọ́tò wọn ti lọ sọ́nà Sàgbẹ̀ lọ kó àwọn èèyàn tẹ bá rí àwọn kan tó kẹ́rù dé sìn táwọn náà ń sá lọ mọ́tò wọn àwọn ẹrù wọn ló wà ńlẹ̀ yìí bẹ́ẹ̀ sì Ọlọ́run kó là wá gbé kọ́ gọ́fúnà Kwara ju ẹ̀rùn wa lọ́wọ́ ogun tó ṣẹlẹ̀ ní gbogbo àdúgbò wa yìí ó ń dẹ́rù bà gbogbo àwọn àmọ́ tàbí ìlú tọ́pẹ́ lálùjẹ́ náà nìyẹn o. àfi àsìkò yìí ké sí gọ́fúnà àti gbogbo àwọn tó wájú wà ń kó àṣẹ gbogbo olú tí ó fọkànbalẹ̀ tẹ́lẹ̀ kò fọkànbalẹ̀ mọ́ báyìí o àwọn tá a nílé ẹ̀mí wọ balẹ̀ lé wọn lórí orí àwọn táwọn andalẹ̀ náà ojú wa ń rí tó ń bẹ̀ náà ká tó wá lákàrún tá a tó wá gbọ́kànlé ńlẹ̀ ká tó máa sọ ẹ̀mí balẹ̀ ó súwa ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́ o gbogbo àwọn mọ́tò ń bí látàrọ̀ sí láti Sàgbẹ̀ náà sí lọ́n kérò lọ́n kó gbogbo èèyàn jáde tán sáko àtọ̀kádà àti gbogbo èèyàn tẹ́ bá rí gáràjì Òkè Ọdẹ mo wà yìí gbogbo àwọn onímọ́tò lẹ́rìí àti tírélà Dangote náà fi ń kẹ́rù gbogbo wọn rí ìdí mọ́tò la wà yìí o gbogbo àwọn èèyàn kọ́dà ẹlòmíín fi ọ̀kadà gbé bẹ́ẹ̀dì láti gbogbo ẹ̀ káàkiri wọ́n sún àwọn ọ̀dọ́ wọ́n ti sún wọn kàn gírí o làwọn ọ̀dọ́ náà bá ni wọ́n bá fárígá o ẹ wá wò ọ́fíìsì àwọn àjọ NDLEA wọ́n wọbẹ̀ lọ wọ́n sọná sí wọ́n bọ́ sí ààfin ọba wọ́n bà gbogbo gíláàsì ibẹ̀ jẹ́ ọlọ́ngẹ ló ní kí kábíyèsí ó mọ̀ sí láàfin ọlọ́run ló mọ tí ìbá ti ṣẹlẹ̀ báyìí ẹ̀yin èèyàn ó dà pé ọ̀rọ̀ ti ń dojú ẹ̀ wọ́n níjọba dákẹ́ ìjọba ò rí nǹkan kan sọ àwọn tí wọ́n pera wọn lólóyè ìlú wọn sọ̀rọ̀ àwọn NDLEA ọ́fíìsì tí wọ́n náà wà ń bẹ̀ nílùú tó fi di pé wọ́n ń jí gbogbo èèyàn gbé àwọn náà ò sọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ gbogbo wọn dákẹ́ báwọn ọ̀dọ́ ṣe fárígá nìyẹn ìpínlẹ̀ wo leléyìí ti ṣẹlẹ̀ ìlú wo làwọn ọ̀dọ́ ti fárígá ọ̀rọ̀ dìbò lọ ìyá mi àwọn tí wọ́n jó lóṣèlú lukú gọ́ọ̀mẹ̀ntì ṣàmà gbogbo wọn kan lùgbó torí àwọn ọ̀dọ́ ní ó tó gẹ́ làásù lélẹ̀ ibo leléyìí ti ṣẹlẹ̀ mo máa gbé ẹ̀yin èèyàn wa débẹ̀ ẹ wò ó àkójọpọ̀ níjàre ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa pín ẹ pín lógún ẹ pín lọ́gbọ̀n ẹ máa ṣíà ẹ o ẹ tún wá wọlé ẹ wò fọ́nrán kan lélẹ̀ ẹ̀yin ẹ wo àwọn báńdíìtì lọ́sàn-án ganrin ni o ẹ wo tútù ẹ wo tútù wọ́n ń fi àwọn èèyàn pa táwọn èèyàn ń sá kíjokíjo kiri tó bá ní Nàìjíríà lè dà báyìí ọlọ́gbọ́n èèyàn máa jiyàn tá a bá wo bí 20 ọdún síbi tó bá ní gbogbo tí ń ṣẹlẹ̀ Nàìjíríà yóò ṣẹlẹ̀ èèyàn ò mọ̀ jiyàn ẹ wò mú agbẹ́yìn èèyàn débẹ̀ ibo ni gbogbo eléyìí ti ṣẹlẹ̀ àkójọpọ̀ níṣẹ́ MC Olúọmọ òmò ló mọ̀ kó wa jọ gbogbo àwa òṣèré tó ní ká wá campaign fún Sanwó-Olú àtàrẹ Tinubu ó kó wa jọ tán gbogbo ohun tí wọ́n promise wa nǹkan kan ò jáde o lálùdé ju òkú ọ̀rọ̀ o nǹkan ṣẹlẹ̀ ẹ máa gbọ́ o ìbò 2023 ni wọ́n sọ wọ́n ní wọ́n promise àwọn láwọn nǹkan kan kí ló dé tí lálùdé fohùn ta ọ̀rọ̀ ti dojú ẹ̀ tí ì gbọ́ nǹkan kan sẹ́ wọ́n ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lónìí lórí àkójọpọ̀ fún ẹ̀yin èèyàn wa ẹ sáà mọ́ bá wa ṣí àì kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kó kàn wọ́n lára ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé Màmú ṣé ẹ rántí Màmú tẹ́ ẹ bá ti gbàgbé ẹ jẹ́ n sáré rán yín létí Màmú ni ẹni tí ó jẹ́ ẹni tó ń ṣojú àwọn bandit ajínigbé àwọn terrorist tó negotiate láàrin wọn àtijọba nígbà tí tírèènì tó ń lọ sàbújá sí Kaduna tí wọ́n kọlù ní ọdún 2022 tí wọ́n kó àwọn èèyàn rẹpẹtẹ wọnú igbó tí wọ́n pa àwọn kan ẹni tó jẹ́ negotiator wọn ọ̀rọ̀ ẹ̀ ó tún délé ẹjọ́ lónìí o ó ní kí wọ́n gba béèlì òun ṣùgbọ́n ìjọba ní béèlì ẹ̀kẹ́ rámi ẹ wo bó ní tiẹ̀ náà ṣe jẹ́ mo máa gbé ẹ̀yin èèyàn wa mo gbé yín débẹ̀ àkójọpọ̀ náà níjàre ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ bá wa share kó mọ̀ kan gbogbo àwọn èèyàn wa la wàhálà mọ̀ ó mọ̀ fọ́nná sójú yanyanyan lónìí bó ṣe di pé àwọn ọ̀dọ́
wọ́n mọ̀ gbìnàyà wọ́n bínú tán wọ́n dagídí bolẹ̀ bolè iṣẹ́ àjọ àwọn NDLEA ọ́fíìsì wọ́n dáná sun wọ́n sọná sí gbogbo mọ́tò tí ń bẹ níwájú ìta bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n sọná sí wọ́n tún kú òǹbẹ̀ wọ́n tún gba ààfin ọba wọn lọ o gbogbo gíláàsì tí ń bẹ láàfin ọba ó di gbàrà gbogbo ẹ̀ ni wọ́n bàjẹ́ kí ló ṣẹlẹ̀ gangan táwọn ọ̀dọ́ tí wọ́n fi yarí o ìṣẹ̀lẹ̀ yìí ó mọ̀ ló mọ̀ ṣẹlẹ̀ lónìí o òní olónìí yìí gangan ló ṣẹlẹ̀ nígbà táwọn ọ̀dọ́ kan tínú ń bí gidigidi tí wọ́n ṣàdédé ya síta wípé a ní gbà ó tó gẹ́ n tójú wá rí a lè sùn mọ́ láàrin ìlú n tó kàn tiẹ̀ wá tírígà àwọn ọ̀dọ́ yìí ó ní ti arákùnrin kan tí wọ́n ní POS agent ní í ṣe làwọn ajínigbé o ni wọ́n bá mọ̀ jí arákùnrin wọn jí gbé kódà wọ́n ní lọ́sàn-án gan pé ojoojúmọ́ ayé everyday ni wọ́n ń jí àwọn èèyàn gbé eléyìí gangan ló wá mú káwọn ọ̀dọ́ kí wọ́n bínú tán wọ́n ní ìjọba ń bẹ ìjọba ò rí nǹkan kan ṣe sọ̀rọ̀ pé wọ́n wá ń jí àwọn èèyàn àwọn gbé wọ́n lẹ́nu tó jẹ́ chairman local government náà ìyẹn náà kàn wá ń bẹ̀ kò rí nǹkan kan ṣe kábíyèsí ìlú náà tó jọba ìyẹn náà ò rí nǹkan kan ṣe ojoojúmọ́ wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n sì ń gba owó ńláńlá ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn kódà wọ́n ní àwọn ò lè fojú sùn mọ́ àwọn ò fojú borun mọ́ torí inú ìbẹ̀rù bojo òun làwọn ń gbègbè ayé àwọn ìdí gan rèé táwọn ọ̀dọ́ tí wọ́n fi tú jáde wọ́n bínú tán pátápátá wọ́n ní tó bá lè dogun kó dogun tó bá lè di wàhálà kó di wàhálà wípé má foko mi sọ̀nà wọ́n ní ọjọ́ kan náà la máa kọ gbogbo wàhálà èyí tí ó ṣẹlẹ̀ yìí ó ti wá tó gẹ́ o ìlú kan tí wọ́n ń pè ní Láfíàjì nípínlẹ̀ Kwara ó mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ti ṣẹlẹ̀ níbi tí àwọn ọ̀dọ́ ti yá ta láàárọ̀ kùtùkùtù ayò ni wọ́n gba gbogbo ìlú kan o ni wọ́n ń ké pé ó tó gẹ́ bí ìjọba ò bá ti ní tó fẹ́ ṣe kí wọ́n kóra wọn lọ tìbínú ni wọ́n fi ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe lónìí wọ́n lójoojúmọ́ ni wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ní èyí tó kàn tiẹ̀ wá jẹ́ recent one ní tó ní POS tí wọ́n jí gbé wọ́n ní gbogbo ọ̀nà làwọn ti gbìyànjú pé ìjọba wa dákẹ́ ọba dákẹ́ gbogbo wọn dákẹ́ wọ́n rí nǹkan kan ṣe sí pé ìbínú yìí gangan ló wá mú káwọn ọ̀dọ́ kí wọ́n ya bòtá o tí wọ́n ba ilé àwọn ẹ̀ṣọ́ aláàbò NDLEA wọ́n bàjẹ́ ìyẹn ọ́fíìsì wọn gbogbo mọ́tò tí mẹ́mẹ́ wọ́n dáná sun wọ́n lọ sáàfin wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀yin èèyàn kí lẹ rí sí i tẹ́ ẹ̀ bá wá wò wọ́n ṣàwá dárúkọ orúkọ àwọn èèyàn lóríṣiríṣi tó jẹ́ pé ìmíì 20 million 30 million wọ́n ní bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé nìyẹn àtọ̀sán àtòru àti kò sí ìgbà kankan tí wọ́n ń wọnú ìlú wá ní Láfíàjì o tí wọ́n ní wọ́n ń jí àwọn èèyàn gbé kódà wọ́n ní ìkan náà tó ń bẹ tí wọ́n pè ní Alhaji kẹ́míkà Láfíàjì náà ni wọ́n ní kẹ́míkà làlájì ọ̀hún tà wọ́n wá pé láago kan òru ni wọ́n lọ kanlẹ̀kùn lé lórí tí wọ́n kó bọ́ndé tí wọ́n gbé Alhaji ọ̀lọ́ wọ́n ní ìdí bá ti ń sọ̀rọ̀ yìí wọ́n mọ ibi tí Alhaji ọ̀hún wà pé tó bá ti wá jẹ́ wípé báwọn Fúlàní báńdíìtì bí wọ́n ṣe wá ń jí àwọn èèyàn gbé tí ò sì sí solution kankan wípé ó tó gẹ́ páwọn ò lè continue mọ́ ìdí nìyẹn o táwọn ọ̀dọ́ ṣe bínú tán lónìí tí wọ́n fi ya síta o nípínlẹ̀ Kwara o tí wọ́n bá ààfin ọba jẹ́ tí wọ́n jó ilé ìyẹn ọ́fíìsì àwọn NDLEA tó yẹ pé oríṣiríṣi nǹkan ló bàjẹ́ nípínlẹ̀ Kwara lónìí ìyẹn ti ṣẹlẹ̀ nílùú tí wọ́n pè ní Láfíàjì ẹ̀yin èèyàn wa kí lẹ rí ṣẹlẹ̀ yìí àwọn ọ̀dọ́ fárígá wọ́n gbìnà yá kódà àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò àwọn ọba gan gbogbo wọn yá ṣe kíni wọ́n yá dànù ní kọ́lọ́n kókó wa yọ ìwà ìjínigbé tí wàá gbalẹ̀ kan ó lágbára o ẹ̀yin èèyàn wa ẹ wò ẹ máa share fídíò yìí ẹ máa share ẹ tún wà àwọn ilé ẹ wò àwọn ilé ẹ wò àwọn bandit ni wọ́n ń lé àwọn èèyàn yẹn o ṣe bẹ́ẹ̀ rí gbogbo bí wọ́n ṣe ń sá ẹ rí wọn bí wọ́n ṣe ń sá lọ́sàn-án gangan ni wọ́n operate tí ò dẹ̀ sí nǹkan kan tó ń dá wọn dúró bó kàn ti yẹ pé ìròyìn tó dáa náà ń jáde lọ́tọ̀dọ̀ àwọn ológun pé àwọn ológun ń pa dẹ́ndẹ́ sí wọn láàlẹ́ níjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n bí wọ́n ṣe ń pa wọ́n tó náà wọ́n sì ń fi ojú àwọn aráàlú wọ́n sì ń fojú wọn rí mọ̀bó eléyìí sì ìpínlẹ̀ Niger ni wọ́n ní ó ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Niger lélẹ́yìí ti ṣẹlẹ̀ lọ́sàn-án gangan lẹ̀ ń wò ẹ bẹ́ẹ̀ rí gbogbo àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ bí wọ́n ti ń sá káàkiri ẹ̀mí àwọn èèyàn ò balẹ̀ mọ́ gbogbo ẹ̀ ti dojúrú àfikọ́lọ́n kókó wa yọ ni ẹ wo ìmíì tó tún bẹ́ ń bì ó mọ̀ lọ́rọ̀ àwọn eléré orí ìtàgé tí wọ́n ṣe campaign fáwọn olóṣèlú lọ́dún 2023 wọ́n mọ̀ tí wá ń jáde báyìí ìyẹn àwọn òṣèré orí ìtàgé wọ́n ti ń jáde o wọ́n ti ń sọ̀rọ̀ Lálùdé mọ̀ ló mọ̀ sọ ọ̀rọ̀ tó fẹ̀sùn kan MC Olúọmọ
ó ní MC Olúọmọ ló wá organize wa o, MC ni o, òun ló kó wa jọ o, gbogbo bí wọ́n ṣe mobilize tí wọ́n lọ camp àwọn síbì kan, ó ní MC ló arrange fáwọn. Kódà wọ́n ní àwọn lò bí oṣù bíi mélòó kan àti bí ọ̀sẹ̀ bíi mélòó kan òun làwọn lò níbi tí wọ́n camp àwọn sí nípínlẹ̀ Èkó, tí wọ́n ti sọ pé káwọn wá ṣe campaign fún gómìnà Babájídé Sanwó-Olú àti ààrẹ Aṣíwájú Tinubu. Kódà Lálùdé tún fi ẹ̀sùn tó lágbára ó tún fi kan MC Olúọmọ. Ó ní MC Olúọmọ fúnra ẹ̀ pé òun ló wá bá àwọn tí wọ́n sì promise àwọn lóríṣiríṣi, wọ́n láwọn ó sòkè dilẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní lẹ́yìn 10,000 tí wọ́n ń fáwọn lówó oúnjẹ lójoojúmọ́, wọ́n lò lówó táwọn ń gbà. Wọ́n nígbà tó kẹ̀tẹ̀ tó dé ibi ojú tó di àkókò kan, wọ́n ní làwọn kan bá má bá yẹn wá láàrin ara wọn pé káwọn máa dá owó yìí tó ń fáwọn lójoojúmọ́ yìí káwọn máa dá pọ̀. Wọ́n ní bí wọ́n tún ṣe mọ̀ pé àwọn ń dá owó pọ̀ ni wọ́n bá mọ̀ tún stop láti mọ̀ fún àwọn lówó. Wọ́n ní ṣùgbọ́n in tó wá ju àwọn lójúdùn bẹ́ẹ̀ ni pé Lálùdé ló ń sọ̀rọ̀ wípé MC Olúọmọ fúnra ẹ̀ gangan ló sọ fáwọn wípé káwọn má wọ̀rí, in táwọn bá fẹ́ káwọn ó béèrè, pé èèyàn kan wọ́n introduce àwọn sí èèyàn kan pé ẹni yẹn ń bọ̀ pòun gangan ní wà fún àwọn ní gbogbo nǹkan táwọn bá ti fẹ́. Wọ́n ní ṣùgbọ́n Lálùdé ní sọ̀rọ̀ wọn, ó ní títí dòní àwọn ò rí sílẹ̀ kan gbà tọ́rọ́, ó láwọn ò rí gbà. Ó ní wọ́n kàn fìyà jí àwọn, oògùn àwọn, wọ́n kàǹpù àwọn, wọ́n gba àkókò àwọn, wọ́n gba pé ìyàmọ̀ jí àwọn o, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn gbogbo òlérí tí wọ́n ṣe fáwọn pé òfojọ́ kejì ọjà ni gbogbo òlérí o, pé ìjọba ní ń lọ yìí kò sì sí nǹkan kan táwọn rí mú wa ń bẹ. Èmi wá wò pé so yẹ kí wọ́n complain ṣe bí àwọn náà ni wọ́n campaign, èrè campaign náà ni wọ́n ń jẹ yìí náà àbí. Ẹ̀yin èèyàn ẹ máa comment jàre, ẹ máa bá mi share ẹ̀. Lálùdé àwọn ni wọ́n fi ẹ̀sùn kan MC Olúọmọ pé gbogbo òlérí tí wọ́n ṣe fáwọn o kò sí kankan nú ẹ̀ tí wọ́n mú ṣẹ o, lẹ́yìn ìgbà tí àwọn ti ṣe campaign iṣẹ́ tí wọ́n gbé láwọn lọ́wọ́ táwọn ti ṣe tán, àwọn ò rí nǹkan kan mú bọ̀ ńbẹ̀. Kọ́lọ́n kó ṣàánú wa. Ó lágbára. Ẹ̀yin èèyàn wa, ìkànnì Araba náà ní jàre, àkójọpọ̀ sí ni gẹ́gẹ́ bí ìlérí tiwa pé àníjẹ́ kété yóò di sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa. Ìmíì tó tún bẹ́ ń bí o ní ọ̀rọ̀ Màmú. Ṣé ẹ rántí Màmú? Màmú ni ó jẹ́ alágàtà láàrin ìjọba àtàwọn tẹ́rọ́rìstì tí wọ́n lọ ṣe àkọlù sí tírèènì tó ná Kaduna sílùú Àbújá níjọ́sí tí wọ́n kọlù lọ́dún 2022 tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ, tí wọ́n kó àwọn èèyàn wọgbó rẹpẹtẹ. Ṣé ẹ rántí tírèènì yẹn? Àtìgbà yẹn Màmú ń gbìyànjú láti sá lọ sórílẹ̀-èdè Egypt. ńgbà yẹn ni wọ́n mú Màmú. Àtìgbà yẹn náà sì ni Màmú ti ń jẹ́jọ́. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lónìí òde náà ni Màmú mọ̀ tún jáde ló ní pé kí ìjọba kí wọ́n fò ńlẹ̀ pé kí wọ́n gba béèlì òun kó mọ̀ tàtí ló wá mọ̀ jọ́jọ́ pé àlàáfíà ara òun kò dáa, òun ò lálàáfíà. Ìyẹn ni wọ́n ń rò lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn tí wọ́n sì jẹ́ agbẹjọ́rò ìjọba tí wọ́n sọ kò sí ní tó jọ, ìjọba ẹ mọ̀ dá lóhùn pé Màmú tẹ̀ ń wo èèyàn ọ̀daràn ńlá ni, pé àìmọye àwọn èèyàn tó kú nínú ìkọlù yẹn, àìmọye àwọn ọ̀pọ̀ ẹ̀mí tó ṣòfò, tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn láfítà tó ń lọ bí oṣù 6 ó lé làwọn ajínigbé tí wọ́n jí àwọn èèyàn gbé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ń fi àwọn kan lẹ̀ tí wọ́n sì gba owó rọ̀gùnrọ̀gùn tó yẹ pé ẹlòmíì gan ti dìdàkudà lẹ́yìn ìgbà tí wọ́n fi wọ́n lẹ̀. Now ó wá ní kán fóun ní bẹ́ẹ̀lì, ìjọba wa yarí pé kò sí ti ń jọ, ṣùgbọ́n adájọ́ tó ti sún ẹjọ́ yẹn síwájú pé kó má wọ́rì, bó bá di inú oṣù keje àwọn ó tún bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ rẹ̀ pé bóyá káwọn ó fún ní bẹ́ẹ̀lì àbí kí wọ́n má fún ní bẹ́ẹ̀lì. Ẹ̀yin èèyàn ẹgbẹ́ sọ yẹ kán fún èèyàn bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀lì. Aṣojú àwọn Boko Haram, aṣojú àwọn bandit tí ń bá wọn gbowó, tí ń negotiate lọ́dọ̀ ìjọba, ṣe rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀.